Assalamu alaikum wa rahmatullah. Akudede wòyí àsìkò rẹ̀. Ǹjẹ́ nasikh wal mansukh ǹjẹ́ wà nínú Kùránì àbí ò sí? Ǹjẹ́ wà nínú òfin Islam àbí ò sí? Ǹjẹ́ wà nínú gbogbo òfin t'Ọlọ́run ti sínú ayé àbí ò sí? Ìfẹsẹ̀múlẹ̀ ni pé ó wà. Pẹ̀lú àwọn tá mọ̀ ká yìí. Ẹ dá gbé láti orí Islam. Òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹnubọ̀ pé kò rí bẹ́ẹ̀ nísìnyí. Aláwọ̀kọ́ náà, ááyà tó kọ́kọ́ síwájú tọ́pọ̀lọpọ̀ náà mọ̀ wá fẹ́ wọ́gi lóhun. ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها. Mo rí pé ní bàbá Mùdírù wọ́n sá ń tọ́ gọ́lọ́gọ́lọ́ wọ́n tún lọ tu mọ́rọ̀ ọmọ Ànábì Ádámà tán máa ń fẹ́ra wọn bá ṣe ń fẹ́ra wọn. Wọ́n ní nǹkan tó ń jẹ́ abrogation nìyẹn, ó ti wà nínú òfin àbí ó ti wà nínú àsọlẹ̀ Ọlọ́run tọ̀. Wọ́n ní hukumu pé ìdájọ́ ni kì í ṣe ááyà. Ẹ dákun torí Ọlọ́run bọ́lọ̀ bá fẹ́ gbé ìdájọ́ kalẹ̀ ṣé ìdájọ́ tó bá wíhùn ṣé kì í ṣe Kùránì tá a máa kà ní. Qur'anu yutla bí ó bá jẹ́ bẹ́ẹ̀ láyé Ànábì Ádámà láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam Qur'anun yutla Qur'an tá máa kà ní òfin t'Ọlọ́run ọba bá ṣe kò ṣe yọ kú. Ó túmọ̀ sí pé ní intan sọ ń gan náà tí yẹn bá gbọ́ yé dáadáa àwọn náà lè sọ pé àwọn ń takò tó bá wá ń takò àwa ní tán takò òun kò rí bẹ́ẹ̀ ó fẹsẹ̀ múlẹ̀ nú ẹ̀sìn ni. Ẹ gbọ́ wọ́n ní pé ìdájọ́ ni Ọlọ́run máa ń yí padà Ọlọ́run yí àyà padà. Ẹ dákun ní Islam kí Ọlọ́run fi ìdájọ́ kalẹ̀ bil Qur'an wa bis sunnah. Ó bá ti rí bẹ́ẹ̀ kọ́ ìdá ti parí àmẹ́dá mọ̀ ìyẹn báyìí ọ̀dà àyà wọn agbọ́bẹ̀ ti tu tọ́pọ̀lọpọ̀ náà máa ń wọ́gilé wọn láwọn ọ̀gbá bẹ́ẹ̀ ọ̀tọ̀ bá ti ń tu ọ̀dà àyà mí bẹ̀ ní suratul Nahl Ọlọ́run ní wa idha baddalna ayatan makana ayatin tí a bá pààrọ̀ àyà kan sí ààyè àyà míì wallahu a'lamu bima yunazzil Ọlọ́run ló mọ̀ tó ń sọ̀kalẹ̀. Ẹ gbọ́ sí ìdájọ́ ni àmá àyà Ọlọ́run fi fún ìdájọ́ yẹn. Qalu innama anta muftari wọ́n ní Ànábì ọlọ́dà parọ́ ni Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wọn ni wọ́n mọ̀. Qul nazzalahu ruhul qudus min rabbik sọ pé tí ń sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀mí mímọ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ni lithabbita alladhina amanu kọ́lé bá fẹ́ sí àwọn mùmínì nílẹ̀ wa hudan wa bushra lil muslimin ìmọ̀nà ni ìfúnni ròdùnú sí ni fáwọn mùmínì tẹ̀yìn bá wọn. Àyà ní sọ́tù Yunus Ọlọ́run pé ní tí wà nígbà wọn ká àyà Kùránì fún wọn kọlu kọ́lá ìdílé láì jẹ́ ìlú Kùránì àwọn tí wọ́n fẹ́ pàdé Ọlọ́run tí wọ́n fẹ́ wọ́n sọ wípé ní ìtì bí Kùránì ghayri hada anájọ́ àmú Kùránì bí ọ̀tọ̀ sílẹ̀ yìí àwòbàdìlù àbí kò change ẹgbọ́ àwòbàdìlù àbí kò change ẹgbọ́ fún wa ní Kùránì mi àyà kan àyà Kùránì ní Kùránì àyà náà sì ní gbé hukumu náà wá ẹgbọ́ Ọlọ́run sọ pé ní kúl ما يكون لي أن أبدله من تلقاء نفسي sọ pé kò lẹ́tọ̀ọ́ tọ́ fún mi kí n máa change ẹ̀ látọwọ́ ara mi. in attabi'u illa ma yuha ilayya ntẹ́ mi ń tẹ̀lé ní tán bá fi ránṣẹ́ sí mi tán bá ìṣẹ́ revelation sí mi mò ń tẹ̀lé. Allah ó túmọ̀ sí pé ní ìyípadà ń bẹ. Ànábì sọ pé ní kò sí ìyípadà Ọlọ́run ò lè yí padà látọwọ́ òun ìtàn bá kà fóun lòun ń tẹ̀lé. Ó túnmọ̀ sí pé tán bá kà yí padà fún yóò yí padà tán bá sì fílẹ̀ bẹ́ẹ̀ yóò fílẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀dá fún aláwọ̀ àpèjúwe amthilatu nasikh wal mansukh àwọn abokétọ̀ àti abokétẹ̀d nínú Al-Qur'an ní Suratul Anfal ayah 65 ayah 66 ayah 65 sọ fún wa wípé ní Ọlọ́run ní pé bí èyàn ogun bá ń bẹ nínú ẹ̀yin mùmínì tẹ̀lé ṣe sùúrù ẹ borí èyàn 200 nínú àwọn kèfèrí. Nígbà tó dé bí àyà 66 kan Ọlọ́run pé tọ̀ Ọlọ́run pé Ọlọ́run fẹ́ ṣàmójúkò fún yín ó fẹ́ ti fúyẹ́ fún yín ó rí pé àwọn tó lẹ́ńbẹ́ nínú yín báyìí nísìnyí o tá a bá rí èèyàn 100 nínú yín yóò mọ̀ borí èèyàn 100 kí lẹ́lẹ́kejì ṣe fara ọgọ́rùn ó parẹ́. Ní Suratul Mujadila àyà ẹlẹ́ẹ̀kejìlá àtàyà ẹlẹ́ẹ̀kẹtàlá àyà ẹlẹ́ẹ̀kejìlá ń pa mùmí láti pé ní tẹ́bá lọ́ba nẹ́bí tẹ́bẹ́ bá sọ̀rọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ faqaddimu bayna yaday najwakum sadaqa ẹ ti sàárà síwájú sàárà wọn fọ yín mọ́ yóò jẹ́ kẹ́ lè lẹ́tọ̀ọ́ sí ipò ìbá nẹ́bí sọ̀rọ̀. Àyà tó tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé ní wọ́n fẹ́ lé àbí ashfaqtum an tuqaddimu bayna yaday najwakum sadaqa ọ̀dà Ọlọ́run foríjì yín ẹ máa kírun ẹ máa yọ zakat ẹ̀tẹ̀lẹ́ Ọlọ́run ẹ̀tẹ̀lẹ́ ànẹ́bí rẹ̀ ẹ fi ọ̀rọ̀ ká máa ṣe sàárà ká tó lọ bá nẹ́bí sọ̀rọ̀ ẹ̀ tó kó mbẹ́ kí ló ṣe hun ṣé kò wá bọ́ géètì ni ó wá bọ́ géètì báwọn náà ẹtún mọ̀ súnlẹ̀ ní Suratul Nisa ayẹ̀lẹ́ẹ̀kẹ́ẹ̀dógún Ọlọ́run sọ ń bẹ̀ wípé ní wallahi yatina al-fahishata min nisaikum ayẹ̀lẹ́ ìtẹ̀ ní ọtẹ̀ kílẹ̀ dáadáa. Ọlọ́run ní pé ní àwọn obìnrin
tán máa ń ṣe ìbàjẹ́ tán máa ń lọ ṣe sìná lábẹ́ ọkọ nínú yín fàáṣìlú àrẹ̀yìn àgbàtà mẹ́kùn ẹwẹ́lẹ́rí mẹ́rin ègésí wọn tán bá ti wá gẹ́rí ègésí àwọn arábí fàámsìkú ń fílíbù yújì ìyàwó rẹ̀ tán bá sùn tán sàgbèrè pẹ̀lú rẹ̀ jọmọ wà nílé rẹ̀ hátà ẹ̀tọ́wà fáhùn nàìjíríà títí tí kò fi pa wọn àbítọ́rọ̀ yìí fún ọlọ́nà àbáyọ ẹ̀dàkùn ìyàwó léèyàn tó sàgbèrè ọlọ́ni ọmọ ìgbénu léèyàn títí tí ó fi kú kéèyàn fílẹ̀ tí ó kú kọmọ ìgbélé àbítọ́rọ̀ yìí mọ́nà àbáyọ wá ọlọ́padà wá mọ́nà àbáyọ wá ń bò míì wípé ní kínú ẹ̀tọ́ wá wù àgbèrè tí ìbá ti lọ́kọ lórí àbúyíṣẹ́ tí níyàwó ẹgbọgọ́rùn tó bá ti ní kan ṣe rọ́jùmù fún ọya kí lórí ṣe ráwọn ṣé kò tí nàṣàfà ẹ̀dá kò ń bẹ̀ kọ́n bá gùn jù ijma'ul muslimina wa ulama'ihim ala jawazi nasakh ìpanupọ̀ àwọn mùsùlùmí àtàwọn àfá àwọn lórí pé kí ni ó nasakh ń bẹ̀nu òfin àfá Nuhas nínú tí a tẹ́kọ̀ ní Ibn Nuhas muqaddimah tí a nasakh wal mansukh wọ́n ní pé ní àwọn onímọ̀ nínú sọ̀hábà Nábì nínú àwọn tábìyìn wọ́n sọ̀rọ̀ pa nasakh wal mansukh lẹ́yìn náà àwọn tó wá dé lẹ́yìn wọ́n wá sí ìyapọ̀ ẹnu ìbẹ̀nu wọn tó rin agbọ́nrin àwọn tó síwájú fàwọ́fikọ̀ adẹ̀fíṣe kò ń gẹ̀ dáadáa nínú àtọ́ yapa yìí àwọn kan sọ pé kí ni kò sí ti ń jẹ́bẹ̀ fajitenib òkùsíkíni jìnnà àbí irú àwọn àkọ́ wọ́n jìnnà sí mọ́nà nínú àwọn tó wà lẹ́ni ìgbẹ̀yìn ara tó sọ pé ní kò sí náà sí fàtìmọ̀síkùn ní Qur'an ó fa ìjìyàn tọ́pọ̀ ó ní wattaba ghayra sabilil mu'minin àmọ́ ìlànà tí è ṣe ìlànà àwọn onígbàgbọ́ ló tẹ̀lé o ìdán ẹni tí máa ń sọ orú nǹkan báyìí lẹ́nu dẹ́mẹ́ta yìí kò tẹ̀lé ìlànà àwọn onígbàgbọ́ ọ̀rọ̀ kó sàánà wa afá Ibn al-Arabi afá ní pé laqad ajma'a al-muslimun mùsùlùmí panupọ̀ wípé ní naskhun bẹ ọdẹ lè wà níṣe àti ní ọ̀rọ̀ khilafan lil yahudi alladhina ankaru àfilé ìyapa àwọn yahudi tí wọ́n kọ̀ ìgbékò sí ọdún jẹ́ naskhun ẹ̀dẹ̀ báwọn ní sin yahudi ní wọ́n kọ̀ọ̀rọ̀ ẹ̀ àti rà afá àtàkùn an-nasakh wal mansukh ibẹ̀ láti bá afá Ibn al-Jawzi nínú tí wọ́n àtàkùn nawasikhul Qur'an afá ní pé ní in'aqada ijma'ul ulama ìpanupọ̀ àwọn afá ó takókò lórí pé kí ni ó wà ó ní illa annahu qad shadda man la yultafatu ilayhi àwọn tí wọ́n sọ míì tó tako ìjìmáwù yẹn àwọn tá gbọ́dọ̀ mọ̀ wọ́dọ̀ tá gbọ́dọ̀ mọ̀ kọ̀rọ̀ wọn kún ni ẹni tí bá sọ lọ́wọ́ báyìí náà kọ́ ẹni tá ní mọ̀ kọ̀rọ̀ rẹ̀ kún ni afẹ́bùn Kathir rahimahullahu ta'ala tafsiri wọn àwọn ni pé ní wal muslimuna kulluhum gbogbo mùsùlùmí lápapọ̀ àwọn sàhábà Nábì lápapọ̀ mùsùlùmí muttafiquna ala jawazi an-nasakh fi ahkamillah wọ́n panupọ̀ wípé nasakh ń bẹ nínú ìdájọ́ Ọlọ́run lima fi dhalika min al-hukam al-baligha torí pé ní àwọn wisdom tó dínà tó fakọyọ tó dé góńgó ń bẹ̀m̀bẹ̀ ní wa kulluhum qala bi wuqu'i gbogbo wọn pátápátá ní kíkí ní nasakh ń bẹ afá Ibn Ashur nítorí àtàkùn pé ní at-tanwir at-tahrir wa at-tanwir tafsir wọn afá náà ní pé ní àwọn onímọ̀ mùsùlùmí panupọ̀ wípé nasakh ń bẹ ọdẹ̀ lè ṣẹlẹ̀ ẹnìkankan ọ̀wá yapa nínú àwọn jàmá mùsùlùmí látòkè délẹ̀ àfẹ́ntẹ́kùn ní Abu Muslim al-Asfahani Muhammad ibn Bahr bẹ khilafu tó mú lọ́wọ́ khilafu orí ahọ́n ni kìí ṣe khilafu ń tàn sọ afá al-Alusi táwọn náà kọ tafsir Ruhul Ma'ani àná ní kí ni àwọn oníṣẹ̀ríà lápapọ̀ lágbàáyé gbogbo àwọn táa fún lófin àti Yahudi àti Nasara àti mùsùlùmí wọ́n ní kí ni nasakh ń bẹ àmọ́ àwọn Yahudi ni wọ́n yapa rú nǹkan báyìí àfàwọn àlẹ́rísà wíyà nínú wọn ní pé ní nasakh ọ̀lọ́ ńlá káyè wà Abu Muslim al-Asfahani àbúsùn náà sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ àmóhùn sọ pé kí ni ó ní pé ní kọ̀rọ̀nù kó ṣẹlẹ̀ àmọ́ jáza akilan lakinnahu lam yakun ó ní pé èyí ń pé ọba làákàyè lọ́pẹ́ ọlọ́ni pàdájọ́ kan lọ́kọ́ fìdájọ́ kan rọ́pò rẹ̀ o àmọ́ kò ṣẹlẹ̀ níta Muslim ń sọ níta sọ lẹ́ẹ̀kan tó sọ nìyẹn ìbẹ̀rún kọ́ làwọn lọ Ash-Shinqiti rahimahullah afá ni pé la khilafa bayna al-muslimina kò sí yàpẹ̀rẹ̀nu láàrin àwọn mùsùlùmí fi jawazi nasakh ipe nasakh ń bẹ abrogation bẹ akilan kaba gbèsè làákàyè wa shar'an ká gbé sófin wala fi wuqu'ihi fi'lan wọn àdìsí yàpẹ̀rẹ̀nu pé ní kọ́dà nínú practical náà kọ́ kìíní bẹ̀bẹ̀ tí àwọn tán pè ní adwa'ul bayan tí ó kọ́ mọ́ gùn jù ọ̀rọ̀ àwọn àgbàlagbà fà àlákà yìí tó ń gbẹ́gbà wá ìfẹ́nukù àwọn àlùmọ̀ Nábì látàná wá títí dè ní ẹnìkan ni wọ́n rí kànú tàn ẹnìkan péré bá ní Nábì ṣe pọ̀ tó ó tó wá dìgbà wà tó kálùkù náà tó tán náà kẹni tó kálùkù náà wọ́n jáde lóríṣiríṣi àwọn tó ń jáde ohun
a kì í wọ́dọ̀ wọn àwọn tó ń jáde wọn àtẹ̀lé ìlànà mùsùlùmí àwọn tó ń jáde àwọn tó ń mọ̀ pa wọ́n tì wọ́n àwọn tó ń jáde àwọn tó ń fara jọ àwọn yẹ̀wù bí táwọn náà takorú nǹkan bẹ́ẹ̀ ni kọ́nà kọ́ sànù mùsùlùmí òdodo di ìmọ̀nà tọ́lọ̀ ń bùn wọn mú ìwọ náà wò ó wò àwùjọ tó fi ọlọ́run gbé ẹ̀sìn rẹ̀ istidrojan bitadrij pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹsẹ̀ báyìí ẹ̀mẹ́lẹ́gún bẹ́ẹ̀ ẹsẹ̀ báyìí àìmọye àyà nípa ọ̀rọ̀ ọtí ọlọ́ni pé kíni o ẹ má kírun tẹba mú rírà ẹ má kírun ṣé ká máa lò lọ dèmí ṣé ká máa lò lọ àbí ètò ní ẹjìnà sí ọtí ẹ má mú ìrìn ká lónìí méjèèjì ṣé kẹ̀kẹ́ tí pàkan nínú méjì báwọn náà mùsùlùmí tó bá lẹ́sìn ṣe àmọ́ bí tá àti máa gbà mọ́ a sì ní da ìmọ̀ àwọn ẹni ìsíwájú nù torí pé ká lẹ́sìn náà bá fi ṣe ẹ̀sìn tọ́lọ̀ ti gbà ní òkú tani táwọn ń pè sí ní Islam ṣẹ́sìn ẹ̀sìn tí ọ̀dá wa lójú kọ́rọ̀ wọ́n gbà lọ́wọ́ wa ni so in tí ọba wa dájú a lè fi da nǹkan tó dájú nù bákan náà ni pé ní tí ó gba àwọn tó síwájú pátápátá sẹ́ni àmì ni wọ́n pẹ̀lú tí wọ́n gbé lọ́wọ́ wọn pẹ̀lú tí wọ́n kọ́lé fáálì ọmọ ànábì sẹ́yìn nìkan tó wá mọ̀nà ká ní mọ̀nà lẹ́bàá mọ̀ yìí wallahi àwọ̀ tẹ̀lé orí mọ̀nà bẹ́ẹ̀ ìmọ̀nà àwọn ẹni síwájú la fẹ́ tẹ̀lé kọ́lọ̀ ń bá ní kẹ́ ọkọ̀ bá ní sí ọlọ́fà àwọn sọ̀rọ̀ àbà nẹ́bí wọn nítorí wọn lọ́wọ́ kọ́ sáà ní kí ni kó sáà lẹ́lẹ́ ìkẹ́ assalamu alaikum warahmatullah